ta làgbà nínú Aláàfin Ọ̀yọ́ àtọ̀nírìṣà lọ̀pọ̀ nínú àwa ọmọ Yorùbá ń jiyàn lé lórí. Wọ́n ní wọ́n fẹ́ mọ lórí aládé, wọ́n fẹ́ mọ lórí ọba. Kàn fẹ́ gbà lébẹ̀. Àwọn kan ti sọ́ dìjà tí wọ́n ń bára wọn fa wàhálà. Òjò Awógbèmí Máyégún Akéwì Oòduà mo dé sílé orin. Ọ̀káàbọ̀. Mo ti mọ́wọ́ lẹ́rán tó, mo ti gbàgbọ́ndò lọ́wọ́ tó. Lórí ta làgbà nínú Aláàfin àtọ̀nírìṣà àsìkò tó ó wá yẹ ká sòdodo ọ̀rọ̀ hanra wa. Ta làgbà nínú Aláàfin àtọ̀nírìṣà àlàyé dé ti dámọ̀ lẹ́kùn ìtànkítàn. Kí n tó forin ṣàlàyé lórí ọ̀rọ̀ yìí o, ẹ jẹ́ kọjọ kọ́ba Aláàfin Ọ̀yọ́ tuntun Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Aláàfin Ọ̀wọ́adé Ìyàndá Ẹlẹ́wù Ẹtù mo pàgúnwọ́ mọ́ mo ṣe kábíyèsí fọba ńlá ọba tí fọba jẹ. Kábíyèsí o. Ọba Ọ̀wọ́adé ọmọ wòrúkú sàbí adéròmù abokolábojú pa Aláàfin Ìyàndá Ẹlẹ́wù Ẹtù tí wéwu ara. Ọ̀dọ̀bálẹ̀ náà ń kọ́ba. Máyégún mo yíká mi ọ̀tún mo yíká mi òsì fún kábíyèsí ọba onírìṣà olórí aládé gbogbo. Àrólé Oòduà. Ayíkìtì ogun ayíkìtì ogun Imperial Majesty ọba Adéyẹyè Ògúnwùsì ẹni ìtàn Ọ̀jájá ọmọ ọba nílé Gíẹ̀sí òòṣà tí gbogbo ọmọ Oòduà ń fòbí kàn ọba tí fọba jẹ. Àrólé Oòduà mo bẹ̀rù àgbà mo ṣe bà àgbà. Ọba jọba lọ. Mo ṣe kábíyèsí o. Kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Mo ṣèbà fórí adé. Mo ṣèbà fọ́ba Aláàfin Ọ̀yọ́. Mo ṣèbà ọ̀nìrìṣà. Ọba lọba ń jẹ́kọ́. Ọ̀nìrìṣà àtàláàfin ò ṣe é rí fín. Talẹ̀rúkẹ́rú fojú ṣẹ́ wò. Gbogbo ẹlẹ́nu màrímà sọ ẹyẹ jàǹpátá. Alẹ́ kàtìkàtì. Ẹ mọ́fà Aláàfin bú Ọọ̀ni. Ẹ mọ́fọ̀ ní bú Aláàfin Ọ̀yọ́ ẹ sinmi húlàhúmọ̀. Alábòsí náà rè. Ta làgbà nínú Ọọ̀ni àtàláàfin Ọ̀yọ́ ìyẹn kọ́ n ló yẹ kó jẹ́ kókó sáwọn ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kẹ́ ń sùn lókù àgbò. Báwọn àgbà méjèèjì bí wọ́n ṣe mú dàgbàsókè bá wa nílẹ̀ Yorùbá lóhun tó yẹ ká mọ́ polongo nílé lóko. Ó dáa fún ọkẹ́ Máyégún. Ẹ̀yin Òpìtàn Òsán-Gangan ẹ sinmi pìtàn ìjà. Ó tó gẹ́. Ẹ jẹ́ kọ́ba Aláàfin Ọ̀yọ́ ó rojú fọkàn lélẹ̀. Ìjà bá sinmi. Ẹ jẹ́ kọ́ba onírìṣà ó rojú ráàyè. Gbájúmọ́ polongo àlàáfíà tó ti ń polongo yíká gbogbo ilẹ̀ Yorùbá. Òun ló ṣe pàtàkì. Ọọ̀ni ọ̀bá tìjà wá Aláàfin ọ̀bínú. Wọ́n bára rin ọjà. Ẹ ṣe bí lásán lolú ti wọ rí ọba Ṣọlá Ògíàmẹ́ Atúwàṣe kejì ń fara máwọn ọmọ aládé gbogbo ni. Ìpolongo ìṣọ̀kan ọmọ Yorùbá tọ́nìrìṣà ń polongo rẹ̀ látìgbà tó ti gun orí ìtẹ́ níjọ́sí ń lọ jẹ́ káwọn ọba tó sopọ̀ máwọn ọmọ Odùduwà tí ń bẹ lóde ilẹ̀ Yorùbá ó mọ rántí ilé ọ̀nìrìṣà ló ṣiṣẹ́ rẹ̀ débẹ̀. Báà ni ẹ sọ̀rọ̀ lébẹ̀. Aláàfin Ọ̀yọ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé ẹ fọ́ba láàyè lórí ìtẹ́ náà. Èfún láàyè. Káyé gbọ́ba kọ́ lọ́ba ẹ̀yin Òpìtàn Ọ̀yọ́ ẹ̀yin Òpìtàn Ifẹ̀. Kí ni dé tẹ́ ẹ̀ jẹ́ kọ́ba Aláàfin Ọ̀yọ́ ó pọ́dún kan nípò kẹ́ ẹ tó mọ pọnmi òkèrú tó dò. Kí ló ṣe tó fi jẹ́ pé iná ìtàn tó lè mú yapa bá wa nílẹ̀ Yorùbá lẹ̀ ń pa lójúmọ́. Ọmọ Yorùbá ẹ tún ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀. Ọmọ Yorùbá ẹ tún ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀. Ọọ̀ni làgbà Aláàfin lẹ̀gbọ́n kí lẹ fẹ́ rí gbà ń bẹ̀. Ìbá adé bẹ́ẹ̀. Àtọ̀ní Ifẹ̀ àtàláàfin Ọ̀yọ́ oníkálukú wọn mọ̀pò tí wọ́n dúró sí nílẹ̀ Yorùbá bí wọ́n bá dé yẹ̀wù. Ìyá gan mọ́. Wọ́n màgbà láàrin ara wọn kárí ni lóde òtó ká bá ni délé. Ọ̀rọ̀ awo lọ́rọ̀ ipò Aláàfin Ọ̀yọ́ òun ọ̀nìrìṣà kò lè hàn sọ́gbẹ́rì. Àdìtúlé lánìí. Wọ́n mọ bí wọ́n gbé tí ń forí fọ́ lórí ní kọ̀bì àwọn àgbà. Ọọ̀ni àtàláàfin Ọ̀yọ́ wọ́n mọ bí wọ́n gbé tí ń fàgbàfàgbà láàrin ara wọn bí wọ́n bá dé kọ́lọ́fín. Ẹ̀yin Òpìtàn Òsán-Gangan ẹ sinmi pìtàn fọ́ba Aláàfin ẹ fìtàn ńlẹ̀ fọ́ọ̀nìrìṣà Àrólé Oòduà ní gbogbo ilẹ̀ káfàtà. Àwẹ̀ àkànyìn o. Ẹ pìtàn títí ẹ tún lọ́tọ̀ nílẹ̀ Yorùbá ẹ lọ́tọ̀ lóòtù Ifẹ̀ ẹ lẹ́kìtì dúró gédégbé ni. Ẹ lọ́tọ̀ làwọn Àkókó ẹ láwọn Ẹ̀gbá ohun Ìjẹ̀bú ọ̀tọ̀ làwọn ẹ tún lọ́tọ̀ làwọn Ìjẹ̀ṣà pọ̀yọ́ nìkan nílẹ̀ Yorùbá. Ẹ ṣe wá dojú ìtàn rú nítorí àníyàn. Kábọ̀ ti rúwé ìtàn òun. Ọ̀kan ń bẹ Olóhùn Lájí Abbas òun sọ tiẹ̀. Ọ̀kan tó ń bẹ Olóhùn jẹ́ Awíkóńkó. Èkíní gbẹ̀tàn Ọ̀yọ́ kárí èkejì ń pìtàn Ifẹ̀. Ẹ jọ̀ọ́ ta la ó gbàgbọ́ nínú wọn. Ó kúkú yé wa
pé ṣe ni Lájí Abbas ń fìtàn ṣègbè Ọ̀yọ́ Awíkóńkó òun náà ń fìtàn gbèjà Ifẹ̀ ìtàn ti wá pín sí méjì lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀kan tó ń bẹ Ọlọ́run àlùmọ̀rúùfù yẹ̀sí ìjẹba bítàn ní pani bíjà ní jà kò yéni tó bọ́ọ̀nì rìṣà ní bájà báláàfin ni a lè sọ àmọ́ bóyá Bọ̀rọ̀nù ló ti wá bí Fúlàní ni kò yé èèyàn. ọ̀rọ̀ rẹ̀ gan kọ̀ǹfúùsì ọ̀nìyàn. ẹ wá gbọ́ ẹ̀yin Òpìtàn Òsán-Gangan ìtànkítàn tó ní kálukú ń pa yìí ò lè ràn wá lọ́wọ́ Òòni Làgbà Aláàfin Làgbà kó ní kálukú lọ sinmi agbájá gbogbo àfìtàn ṣègbè ẹ jáwọ́ lápọ̀n tí Ọ̀yọ́ ẹ lọ gbómi lákaná ẹ yé pọnmi ìsàlẹ̀ rú tòkè. ìjà lépa àlàáfíà. ogun tí ń jẹ́ ilẹ̀ Yorùbá ó kọjá ìjà ta Làgbà láàrin Òòni àtàláàfin Ọ̀yọ́. ẹ mọ̀ ń ṣeré. ogun darandaran tí ń pa àwọn àgbẹ̀ lóko ìyẹn ń bẹ nílẹ̀ ó ń fa mójútó. ọkọjà bá. Lájí Awíkóńkó àlùmọ̀rúùfù ẹ fọ̀rọ̀ àgbálẹ̀ ariwo lásán ni ẹ jẹ́ kájọ gbàmọ̀ràn fáwọn àgbààgbà Yorùbá kí wọ́n ṣiṣẹ́ lórí ààbò ẹ̀mí ṣòfò. ìsórí àyẹ̀ gbọ́ o. bàbá wa onírìṣà kábíyèsí o bàbá wa láàfin Ọ̀yọ́ ká dópẹ́ lórí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ní ká ẹ mú ní kókó ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa. ó ṣe pàtàkì. ìtẹ̀síwájú là ń fẹ́ ẹ kìlọ̀ fáwọn tí pìtànkìtàn kí wọ́n lọ sinmi. káàsó ewé ẹgbẹ́ jábọ́. bẹ́ẹ̀ ṣe bá wa báwọn ìjọba Nàìjíríà sọ̀rọ̀ kí wọ́n dáàbò bò wá lọ́wọ́ Fúlàní darandaran tí wọ́n ti gba gbogbo àdúgbò. priority rẹ ni. ara èdè àìyedè tí mo fi ń kéwì níje lò ó rèé o. ó ní. tí mo ní èdè àìyedè làrùn tí ń ṣe wá nílẹ̀ Yorùbá. òwí bá. wọ́n yẹ ká lẹ́kọ̀ọ́ èdè àìyedè ọ̀hún sígbó. àtúntì ń dáná èdè àìyedè míì lórí ọ̀rọ̀ Aláàfin àtọ̀ni. Òòni Làgbà Aláàfin lẹ̀gbọ́n Aláàfin lẹ̀gbọ́n Òòni Làgbà a tún ti bẹ̀rẹ̀ sí ní dáná rúkèrúdò. ó náà ó kàn ní í jó. bàbá wa Aláàfin Ọ̀yọ́ tó tó o bàbá wa onírìṣà àdìmúlà àrólé Oòduà. ọ̀nì jẹ́jẹ́ nìyẹn méjèèjì. ohun tá a gbọ́ ni pé ọba ulẹ̀ Aláàfin Ọ̀yọ́ níjọ́sí ló gbéran Yorùbá ṣépè bá a la ṣe gbọ́. pé ká mọ́ fohùn ṣọ̀kan mọ́ tọ́bájọ́dòdò ni iṣẹ́ ń bẹ fún yín ní ṣíṣe. ọ́tàsìkò. àsìkò tó yẹ ká fẹnu àṣẹ sọ̀rọ̀ réèpè àólẹ̀ òun dànù pátá kájọ jagun rẹ̀ pọ̀. ní àbáríyá ọṣẹ́ dé. a kì í mọ̀ ẹ lè mọ béèrè pé ta ló ń kọrin ewì tí ń kọrin dámọ́lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú. èlísìn o. Òjú Awógbèmí lèmi ń jẹ́ máyégún akéwì Oòduà àǹtí létoko. akọni. mo tún padà bọ̀ tó bá yá ẹ lọ subscribe sí Òjó Awógbèmí Kábíyèsí TV lórí YouTube kẹ́lẹ́ mọ́ jẹ̀gbádùn àwọn orin ewì ìṣẹ̀lẹ̀ jákèjádò. mọ̀tẹ́ wà lébẹ̀.